oníṣẹ̀ṣe àgbáyé, mo kí gbogbo oníṣẹ̀ṣe ìlú tán ti bí mi lọ́mọ. Ṣakí nílé Ògún ọ̀rọ̀ kí agbẹ̀dẹ òrọ̀ bàtà. Àjìjí bá wa ara sábàrí tẹrú tọmọ ní rológun, tó bá dọjọ́ aré ẹran ní sólógun, tó bá dọjọ́ ìjà ẹran ní sàṣàbàrí, ológun ọ̀káré àṣàbàrí tiwa kò kọjá. Ìlú kábíyèsí ọba wa Khalid Àyìnlá Àdó, ìlú gbémidépò, kádépẹ́ lórí kírùkẹ̀rẹ̀ odò kìnìkẹ́sì ọbọ̀ jẹ kópẹ́. Mo ṣe kábíyèsí forí adé o. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà, arọ́bàfín náà lọ́ba ń pa. Àyìnlá Àdó, ẹ mọ́ bínú pé mo bá yín lágbà ni mo ṣe pè yín lórúkọ, orúkọ náà fi ń pọba aládé o. Kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́, kẹ́ ẹ fèrègì jòbì. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ṣakí, wà ń bẹ̀ yín, ẹ máa wà ń bẹ̀ ni o. Mo dúpẹ́ pé òkun mo mọ̀ ọ́ lóore. Gbogbo nǹkan ká máa fi gbé sórí mídíà. Irọ́ kọ́ là wá gbé dání. Àwọn tó gbé irọ́ dání, àwọn ní Yorùbá pòwe fún pé ó gbọ́ gbùrù ọ̀rọ̀ mínú àgbádànù. Nígbà tójú ọ̀rọ̀ mọ́ ń kọ́ ojú ti alábòsí. Ọ̀rọ̀ gbénú mi tí mo lè sọ, bẹ̀yẹ àgbàlagbà náà lẹ́gbẹ̀ẹ́ ìbọ̀dẹ́ ní ọmọ àlèyàn ló ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. But ìkan tí màá sọ ni pé èpè tí oníkálùkù yín bá lè pín fún àwọn ọmọ tó tara yín jáde, òun ni kẹsẹ́ o. Èpè tẹ́ bá lè pín fún àwọn ọmọ tó tara yín jáde, ọ̀rọ̀ burúkú tẹ́ bá lè sọ sáwọn ọmọ tó tara yín jáde, òun ni kẹsọ sákàn bí ọlọ́ba. Torí mi ti di àwòmájú bí ẹyẹ gan núgbò tó di àwòmájú fẹ́ dì rẹ. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá dẹ̀ gbé ara ẹ̀ ní máa fi nà o. Èpè tẹ́ bá lè forí ara yín rù tẹ́ lè pín fún àwọn ọmọ yín, òun ni kẹsẹ́ o. Ọ̀rọ̀ burúkú tẹ́ lè sọ síra yín, tẹ́ lè sọ sáwọn ọmọ yín, òun ni kẹsọ o. Torí tí n bá ní sọ̀rọ̀ ilé ó kún. Àní kí ni mo fẹ́ sọ̀rọ̀ fún? Èmi odidi olóyè ààrẹ Gbọ́jẹ̀níyàn of Ṣakí land. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ lọ́rùn. Olóyè lèmi. Ààrẹ odidi ààrẹ Gbọ́jẹ̀níyàn. Ta ni jákú apá níwọ́ wájú ọmọ akúnyẹ́yẹ́? Ta ni jákú apá níwájú ọmọ akúnyẹ́yẹ́? Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Quran verse yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi kà. Quran 9:23 yìí ẹ lọ bá mi ka Quran yìí. Kẹ́ wo nǹkan tí Allah àti Muhammadu tó ń gbé bọ̀ wálẹ̀ Yorùbá wá bá wa. Torí kò sí ìlú tí ẹ̀sìn Islam wọ̀ kí ìlú yẹn ò dàrú. Islam ló da Afghanistan rú. Islam ló da Somalia rú. Islam ló ń da Palestine rú báyìí. Islam ló dalẹ̀ Haúsá rú. Ẹ sọ ìlú ọ̀hún tí Islam wọ̀ tí bí ó bàjẹ́. Àwọn òbí tó bí mi tán rè mí láti kékeré tán rè mí dàgbà nítorí Muhammadu Saudi Arabia wọ́n dẹ̀ jáde wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ tàbí àwọn ọbọ lọ máa sọ fọ́mọ rẹ̀ nítorí kíni. Mo wá bí yín ẹ̀yin bàbá ẹ̀yin ìyá. Mi fẹ́ sọ̀rọ̀. But ìkan tí mo tún fẹ́ repeat fún yín ni pé èpè tẹ́ bá lè pín fúnra yín tẹ́ lè pín fún àwọn ọmọ yín, òun ni kẹsẹ́ o. Ọ̀rọ̀ burúkú tẹ́ lè sọ síra yín tẹ́ lè sọ fáwọn ọmọ tó tara yín jáde, òun ni kẹsọ o. Torí kò wù mí kí n sọ̀rọ̀, tí n bá dẹ̀ dákẹ́ tí mi bá sọ̀rọ̀ tare ní ọba ní dákẹ́ ni wọ́n bá ọ̀rọ̀ tí mo jáde láti sọ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ṣakí, ẹ kú àdúró tí Àkànbí ọlọ́ba. Ọlọ́run ọba Elédùmarè á bá mi dúró tì yín. Ìgbà arúmọlẹ̀ tí wọ́n di òde ìsálayé mú, wọ́n bá mi dúró tì yín. Àwọn Ọlọ́run wa wọ́n bá mi dúró tì yín. Ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín kò ní bàjẹ́. Mo dúpẹ́ pé òkun o, mo mọ̀ lóore o. Mo mọ̀ lóore. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ìgbà tójò ń pa igún mi àwòdì yóò bá mi rà bẹ́ẹ̀. Èyí tó bá lè jáde nínú gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí, èyí tó bá lè jáde nínú yín, tó lè jáde síta, wípé Àkànbí ọlọ́ba o, mo ti ra bàtà slippers fún ẹ rí, àbí mo ti gbé oúnjẹ fún ẹ rí, àbí mo ti fún ẹ ní 5 naira rí, kó jáde nínú gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yẹn, kó wá sọ síta. Èyí tó bá ní ìṣòro mi o, mo ti gbé ìṣòro wá bá òun rí nínú yín, kó jáde. Ìgbà tójò ń pàwòdì mi, ẹyẹlé yóò bá mi rà ń bẹ́ o. Ìgbà tójú ń pọ́n mi tí yà ń jẹ Àkànbí ọlọ́ba, mi rẹ́dì kankan o.
bẹ́ẹ̀ mo rí Ọlọ́run ọba àti Elédùmarè níbi tí mo wà lẹ́ni Ọlọ́run ló gbé mi débẹ̀ o kò ṣe mímọ̀ ṣe mi o. Ìgbà tí odò ń pa igún mi ẹyẹlé yín àwòdìyàn bá mi rà ń bẹ́ o mi ìgbésòro wá bá yín rí o. Èyí tó bá ní mo jẹun ní 5 naira nínú gbogbo yín tẹ́rẹ̀ẹ́jú sọ̀rọ̀ ẹ jáde síta ẹ wá sọ bẹ́ẹ̀ mi fẹ́ sọ̀rọ̀ èyí tó bá ní mo jẹun ní 5 naira rí ní gbogbo yín tẹ́rẹ̀ẹ́jú sọ̀rọ̀ yẹn ẹ jáde síta kẹ wá sọ tẹnu yín. Èyí tó bá ní mo ti gbésòro wá bá òun rí nínú yín kó jáde kó wá sọ. Agboolé Ọlọ́ba ni wọ́n bí mi sí o ibẹ̀ ni mo dàgbà sí. Orúkọ àwọn bàbá ńlá bàbá tèmi ni mò ń jẹ́. Odù tó ti agboolé Ọlọ́ba ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu tẹ bá tọwọ́ bọ̀ mí lẹ́nu màá gé yín jẹ. Èmi sí ọmọ àlè tí fọwọ́ sí júwèé lé bàbá ẹ o. Ọmọ ọkọ ni mí tá a bá rí mọ́kọ́ ògidì ọmọlé Ọlọ́ba lèmi. Bàbá tó bí mi lọ́mọ ń bẹ láyé ó lè kọ̀nfàmù rẹ̀ ó lè kọ̀nfàmù. Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ó lè jẹ́rìí mi. Ọmọ ọkọ lèmi èmi ń sọmọ àlè. Ọmọ àlè tí máa ń bẹnu ní yín ni kó fi agboolé wálẹ̀. Gbogbo yín tẹ́ ẹ̀rẹ́jú sọ̀rọ̀ yẹn èyí tí bá jẹ ní 5 naira nínú yín kó jáde kó wá sọ̀rọ̀. Ọmọ bí tí mo ti bẹ̀rẹ̀ o ọmọ bí tí mo bá dé. Ìgbà tí mo need all of you guys tí mo need supporter yín ẹ kó mi papọ̀ tọ́mọ ọmọ yín o. Ẹ kó mi papọ̀ tọ́mọ àwọn ọmọ yín. Ṣé ń gbọ́ kún kálukú ọmọ ohun tó fẹ́nu ẹ̀ sọ o. Èyí tí bá jẹ ní 5 naira rí nínú gbogbo láti òkè agboolé Ọlọ́ba tó fi dé sàlẹ̀ èyí tó bá ní mo jẹun ní 5 naira rí nínú yín kó jáde síta kó sọ. Ẹ mọ nǹkan tẹ́ máa sọ o. Kí anybody yín kó quiet kẹ́ panu yín mọ́. Ẹ wá change orúkọ mi bóyá ilẹ̀ sọ mi lórúkọ ńjọ́ súná. Odù tó ti agboolé Ọlọ́ba ó wà lọ́wọ́ tèmi. Odù tó ti agboolé Ọlọ́ba ó wà lọ́wọ́ àwọn amúfaniwo ní Ṣakí. Kẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe kò ń ṣe Kùránì náà fi ta agboolé Ọlọ́ba. Tẹ́ bá dẹ̀ tọwọ́ bọ̀ mí lẹ́nu màá gé yín jẹ. Kí ó ń kálukú kọ́lọ́rẹ́ sọ rẹ̀ níbi tó yá o. Kí oníkálukú yín kọ́lọ́rẹ́ sọ rẹ̀ níbi tó yá. Ṣé ń gbọ́? Kò sí àfáà tó lè jáde lu Ṣakí pé mo dárúkọ òun rí o. Kẹ́mọ ohun tẹ́ mọ̀ sọ o. Èpè tẹ́ bá lè pín fún àwọn ọmọ yín tẹ́lẹ̀ lè pín fúnra yín bẹ́ẹ̀ òun ní kẹsẹ́ o. Èpè ọ̀rọ̀ burúkú tẹ́ bá lè sọ síra yín tẹ́lẹ̀ sọ sáwọn ọmọ yín òun ní kẹsọ́ o. Mi pé kólóko má roko yín o. Mi pé kólódò yín má rodo o. Ìgbà tí tójò ń pagun tèmi àwòdí yín ò bá mi rà ń bẹ́ẹ̀. Ẹni tí bá jẹ ní 5 naira sílé kan ẹni tí bá jẹ nínú gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń sọ̀rọ̀ yẹn ó yẹ jáde kẹ́ wá sọ. Ẹni tí bá ti gbé sọ̀rọ̀ mi wá bá nínú yín kó jáde síta kó sọ. Ẹ mọ̀rọ̀ tẹ́ mọ̀ sọ o. Ẹni tó bá tún jáde nínú yín tó sọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ sí mi màá yẹ̀yẹ́ o. Gbogbo rúmọ̀sì tẹ́ ń gbé kiri gbogbo ẹ̀ ni mo gbọ́. Ẹni mo ra ọ̀kadà fún dádì tèmi mo gbà lọ́wọ́ rẹ̀. Ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ ni kó jáde kó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde. Bàbá mi wà láyé kò tí kú o. Ẹni tó bá lè ra tó lè kọ́lé fún bàbá ẹ̀ àbí tó lè ra mọ́tò fún bàbá ẹ̀ àbí tó lè ra ọ̀kadà fún bàbá ẹ̀ kí ó dẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ padà ni kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde. Ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu o. Ẹ má bà agboolé jẹ́. Kò ṣe mùsùlùmí nìkan ló wà lágboolé Ọlọ́ba. Ẹ dẹ̀ fẹ́ gbé ìsìláàmù lórí anybody fún kíni. Ẹ fi ti yín ṣe ti yín o. Mi ìfẹ́ sọ̀rọ̀ o. Ẹ dẹ̀ má tọwọ́ bọ̀ mí lẹ́nu. Kí ọlọ́mọ kó dọ́mọ̀ yẹ́ ẹ̀gbẹ́. Mi ìgbé bùkátà mi wá bá yín rí o. Wọ́n sọ yìí mo dúró mo ṣẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. Ìyẹn Mọ̀mọ́dù ó wà nínú ìnira. Àbútọ́líbì ó wà nínú ìnira. Àáfàá tó sọ bẹ́ẹ̀ lílé yìí ó ní bàbá tó bí ànábì ó wà níwájú Allah tí yà burúkú tó ń jẹ iná ẹ̀fìrì ó wà nínú iná Jahannama ìyà burúkú ló ń jẹ bàbá tó bíbọ̀ Mọ̀mọ́dù. Àáfàá tó sọ bẹ́ẹ̀ òun lílé yìí.
ìgbà tí ìyà tí Muhammadu ò bá rí bàbá ẹ̀ gbà kalẹ̀ lọ́wọ́ ìyá Allah ta ni wọ́ ẹja kọ́kọ́ gbọ́rọ̀ yẹn náà ká tó lọ bí tá à ń lọ. bàbá ànábì inú náà lọ́wọ́ bàbá ànábì bẹ́ẹ̀ bá ìsáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí ànábì ó wà ní bá ìsáàkù tí ń sekínì tí ń sọ́fà lọ́wọ́ Abu Talib tó ṣàánú ànábì tọ́jú pé òun ní máa ń ṣòfófó àwọn kèfèrí fún ànábì tí máa ń fún jẹ tí ń fún mu ní bẹ́ẹ̀ ní bá ìsáàkù inú náà lọ́wọ́ Abu Jali ẹ̀gbọ́n bàbá ànábì ní bẹ́ẹ̀ ní bá ìsáàkù òun náà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ nínú ìnira ni. sẹ́rí ìkọ́ táwa gbé dání is very easy to understand. Number one, àwọn ògbérọ́ dání òdodo ọ̀rọ̀ làwa ń sọ fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde. Bàbá tó bí Muhammadu ìgbà tí Muhammadu ò lè lọ bá só lè gun ẹṣin tó lọ fi gba ìrun kíkí wá lọ́dọ̀ Allah tí ò wá lè gbé ẹṣin yẹn lọ bá Allah níbi tó wà pé bàbá ẹ̀mí Muhammadu lélẹ́yìí o Allah foríjì kún fáyẹ̀ kún ló yẹ kí Muhammadu ó sọ fàlà wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Bàbá tó wá bí Muhammadu ó wà níwájú Allah tí ń ráre tí yà ń jẹ. Abu Talib tó jẹ́ olóore fún Muhammadu ìyà ń jẹ níwájú Allah ta wá níwọ ta níwọ ìgbà tí yà bá ń jẹ bàbá Muhammadu níwájú Allah tí Muhammadu náà rẹ̀ ó tẹ̀ múlé tí lẹ́gbẹ̀ẹ́ tí ó lè pé kí Allah ó yọ bàbá òun kúrò nínú yà tó bá yẹ porí tí yóò pé ẹ̀yọ́nú àgbàlagbà fáà ibi tójú láde yìí ẹ wá ń dẹ́rù àlìjẹ́nnà ẹ ń dẹ́rù náà ẹ fi kọ́ǹfìsì gbésí ayé àwọn èèyàn ẹ fi sọ ilé ayé wa dolúkúmuṣu ìwọ ọ̀dọ́ tó ń gbọ́ Àkànbí Ọlọ́ba kó jókòó kóró common sense yẹ ìkọ́ táwọn sọ is very easy láti ronú nípa ẹ̀ sórí ilé ayé yìí kò sí ohun tí ń jẹ́ ẹ̀sìn ìkónilẹ́rù bàtẹnijẹ́ ni ẹ̀sìn lọ́sọ̀wádìí dàbí èmi dà ta fi ń gorí ara wa láti fi ṣògùn owó a fi ń para wa nípa àyà òkú tó ti sin a máa lọ hú orí ẹ̀ kò ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa kò ṣẹlẹ̀ ẹ lọ ṣiṣẹ́ láti sọ fún gbogbo ẹ̀yin ìjọba ẹ̀yin DSS ẹ̀yin gómìnà wa ẹ̀yin ọlọ́pàá ẹ sọ fáwọn àfáà yìí kó lọ ṣiṣẹ́ ẹ sọ fún wọn kó lọ ṣiṣẹ́ kò síbi tó ní ṣe dáadáa tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá yìí kò síbi tó ní ṣe lágbàáyé kò síbi tó ti ṣe lágbàáyé àwa ò dẹ̀ lè la ojú wa sílẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ àtúbọ̀tán àwọn àrọ́mọdọ́mọ wa ló jọ wá lójú ẹ̀yin náà wà àgbàlagbà yìí ó pèrè láàfà ó sọ pé bàbá Muhammadu mẹ́wájú kí ló kàn wá ń bẹ̀ ìjọpọ̀ ẹ̀ ìgbà tí Muhammadu bàbá tó bí Muhammadu tí aláàrẹ Muhammadu ń ṣe pé kó bóun polo ẹ̀sìn òun fáráyé tí Muhammadu dẹ̀ jìyà fún Allah ẹwọn àtìyà tí Muhammadu jẹ fún Allah gbogbo ọmọ tí Muhammadu bí lórí sí Allah gbogbo ẹ̀ ló kú lójú ayé ọyọ kan tó ṣẹ́kù ìgbà tí Muhammadu kú wọ́n pa nípa àyà ni Allah wà lè wo gbogbo ìyà tí Muhammadu jẹ fún òun kó foríjì bàbá ẹ̀ Allah ò lè foríjì bàbá Muhammadu ta wá níwọ ta níwọ tálà ò foríjì ẹ jí ká ronú ẹ jí ká mọ ohun tá à ń ṣe kí gbogbo wa túyáyá ká lọ wá ìkọsí kan ká lọ wá ṣe tá máa ṣe ká generate iṣẹ́ fúnra wa ká build the future wa ká fúnjọba ní support ẹ̀sìn òfò ẹ̀sìn àdánù tó fi báyé wa jẹ́ lélẹ́yìí tá à ń gíra wa lórí kiri ẹ wo ọmọ àlè láwùjọ wa ẹ wo àìrí ní àìrílò láwùjọ wa àwa aṣọra wa dá tọrọ jẹ nítorí pé wọ́n fi àṣà aláṣà kan wọ́n fi brainwash wa wọ́n fi tàn wá jẹ bàbá Muhammadu òun wọn wà níwájú Allah tó ń rákò oyè ọmọ tó sunkún ọdẹ yẹyẹ tí ń rẹ dákẹ́ gómìnà ilẹ̀ Yorùbá gbogbo state ilẹ̀ Yorùbá àtẹ̀yìn agbófinró wa ẹ̀yin ìjọba ẹ do something ọwọ́ yín ní Nàìjíríà wà tí a bá rí changes kankan ní Nàìjíríà ẹ̀yin ni tá bá rí ẹ̀yin ni torí ẹ̀yin lẹ jẹ́ olórí wa àtọlọ́pàá ẹ̀yin lẹ jẹ́ olùdáàbòbò fún wa ẹ̀yin ni kẹ́ take action ẹ fọlú wa mọ́ kò síbi tó ti ń ṣe rádaràdá táwọn àfáà ṣe kiri ilẹ̀ Yorùbá yẹn kókó má ti kú ẹ̀yin lẹ́gàánu kọ́ má ti bímọ ẹ̀yin lẹ́gàánu kọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe ìyàwó ẹ̀yin lẹ́gàánu níbo náà ti ń ṣe ìyàwó rádaràdá tẹ̀ ṣe kiri Nàìjíríà ẹ̀ mọ́ every marriage now inú kóòtù náà ti ń ṣe court marriage anybody ń ṣe all over the world including the Saudi Arabia adarada life wọ̀ tẹ̀ change ẹ̀yin náà wo life tá ń lo ẹ̀ ògbésí ayé tá ń lo ẹ já ronú o sọ yìí mo dúró náà. Ẹ kálẹ́ mo kí gbogbo wa gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá
ní ọ̀dọ̀ tèmi ládùúgbò tèmi ń bí alẹ́ la wà a ti wà bí aago 9 alẹ́ báyìí ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà ni o mi wá mọ ibi tẹ́yìn tí ń wò mí báyìí bí aago ṣe jẹ́ lọ́dọ̀ tiyín mi ò lè mọ̀ tó bá pààrọ̀ ló bá bá wa mo kí wa pé ẹ kú àárọ̀ tó bá jẹ́ pé ọ̀sán ló bá bá wa mo kí wa pé ẹ káàsán tó bá jẹ́ pé ìrọ̀lẹ́ ló bá wa mo kí wa pé ẹ kú ìrọ̀lẹ́ tó bá jẹ́ pọ́wọ́ alẹ́ ni ẹ̀ka alẹ́ bá pọ́wọ́ òru ni mo kí wa yí pé a kú ọwọ́ òru tó bá jẹ́ pé ẹnu iṣẹ́ ló bá wa mo kí wa yí pé a kú iṣẹ́ ká má fi iṣẹ́ jáfara a kú iṣẹ́ òní àwọn ọmọ Nàìjíríà ní àwa tí àsìkò wa ṣe déédé tí kò rẹra bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ látòrí orí àwọn bàbá wa orí adé ọrùn lẹ̀kẹ̀ mo kí gbogbo wa lápapọ̀ gbogbo ọba pátápátá lápapọ̀ mo kí wa wípé kádé ó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́ kí rùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ ilẹ̀ Yorùbá kò ní dàrú ilẹ̀ Yorùbá a ò ní rógun a ò ní rí wàhálà a ò ní rí fìtínà gbọ́mi sí omi ọ̀tọ̀ kò ní jẹ́ tiwa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni èmi Rashidi ọmọ Olúgbọ́n ni mo tún dé a ní jẹ́ kó sú wa o a dẹ̀ ní jẹ́ kó rẹ̀ wá torí wípé tá bá jẹ́ kó sú wa tá bá jẹ́ kó rẹ̀ wá ó léwu ẹ̀yin bàbá wa náà dẹ̀dẹ̀ máa ń sọ wípé ìjáfara ó léwu dẹ́bi tí ọ̀rọ̀ Yorùbá wà a gbọ́dọ̀ jáfara a gbọ́dọ̀ ní ìfura tó pé ìfura tó tọ́ lórí bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá Ọlọ́run kó bá wa ṣẹ́gun Sátánì Ọlọ́run má jẹ́ ká rógun wàhálà má jẹ́ ká rí já ẹ̀sìn má jẹ́ ká rí fìtínà ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ rí i pé ó ń rúgbó bọ̀ àwọn ni à ń dẹ́dẹ̀ bàbá wa náà lè máa ń sọ o ẹni a gbọ́dọ̀ fi jáfara iná lórí òrùlé a ò gbọ́dọ̀ fi jáfara ní pípa ẹ rí wípé lẹ́nujọ́ mélòó sẹ́yìn awuyewuye ó gbòde nípa eléyìí nípa tọ̀hún tàbá wá fà lọ ta fà bọ̀ a rí wípé ọ̀rọ̀ àwa mùsùlùmí náà ni bí ó bá ṣe láàrin mùsùlùmí pẹ́nìkan já oyè gbà ó já oyè olóyè gbà bírò tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ ti Yínúsà Ọjàgbó tọ́líà Ọjàgbó táwọn ilé ayélujára ń pariwo wípé oyè àwọn ló jágbà tí àwọn àáfàá alákatakítí náà kọ́yìn rẹ̀ rẹpẹtẹ tí wọ́n ń wí pé kò ní foyè náà sílẹ̀ lágbára ti tóbi lọ́wọ́ Ọlọ́run ọba lágbára tóbi ànábì Muhammad sallallahu alaihi wasallam lágbára ti tóbi àwọn wàlíyì àwọn àáfàá ńláńlá jàǹkànjàǹkàn ẹni rẹ̀ yóò foyè náà sílẹ̀ wọ́ọ́rọ́wọ́ tí wàhálà ò ní ṣẹlẹ̀ tógun ò ní ṣẹlẹ̀ tá ò ní rí fìtínà kankan tá ò ní rí jẹ́sìn kankan nílẹ̀ Yorùbá lápapọ̀ àmì àṣẹ tá a bá tún gbẹnu kúrò lórí yẹn a tún rí wípé àwọn àáfàá alákatakítí wọn ò tún sinmi wọn à dákẹ́ lórí àwọn oníṣẹ̀ṣe ẹ rí wípé àwa mùsùlùmí a ti ń ṣe ọjọ́ ti pẹ́ a ti ń ṣe fáwọn oníṣẹ̀ṣe ọjọ́ ti pẹ́ kọ́lọ́run kó paná Adébọrẹ́ ọ̀rọ̀ yìí ti wà mo fẹ́ di pé kí n tó dáyé ni mo ti máa ń gbọ́ gbà mo tún dáyé tán mo tún ń gbọ́ mo tún dàgbà tán mo tún ń gbọ́ mo wá béèrè ẹ paná Adébọrẹ́ ṣé àròsọ ọ̀rọ̀ ni àbí ó wà ní Àlùkùránì lóòótọ́ wọn ló wà ń bẹ̀ ọ̀rọ̀ wa gba ọgbọ́n ó gba làákàyè láti lò ó ẹ rí wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán sẹ́yìn a ti sọ ọ̀pọ̀lọpọ̀ fídíò sẹ́yìn tá a fi sọ̀rọ̀ nípa bí ẹ̀sìn ṣe wọ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n lẹ́sìn oníṣẹ̀ṣe ńlọ́kọ́ wà nílẹ̀ Yorùbá ni àwọn bàbá wa ti ń ṣe bọ̀ látẹ̀yìn kó tó di pé ẹ̀sìn Islam ẹ̀sìn Christianity ó wá kún ẹ̀sìn ṣẹ̀ṣe kí ló dé tá ní fúnra wa láàyè kí ló dé tí a mọ̀ fi ara nira wa láyé ìgbà Nábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin náà lè fi ṣe wáàsí lẹ sọ níwájú wáàsí yín lẹ sọ mọ́rọ̀ wípé wọ́n jagun fá débi wípé ìgbà tógun lọlẹ̀ pátápátá wọn là Nábì gan fi gbàdúrà wípé àtìrandíran mùsùlùmí kọ́lọ́ má jẹ́ ká máa ti ń pè lógun mọ́ nílé ayé wa tí gbogbo àṣàmì àṣẹ
bọ̀ nísìnyí wá jọ bí ẹni wípé ogun yẹn gangan ni àwọn àáfàá alákatakí ti ń lé kásàrògùn kárí wàhálà kárí fìtínà ńlẹ̀ Yorùbá. Èmi ò mọ tí wọ́n fẹ́ gbà ń bẹ̀, èmi ò mọ èrè tí wọ́n fẹ́ rí ń bẹ̀, torí pé tá a bá wò dáadáa tá a ní fi gbá kankan bọ̀ kan nú, jẹ́jẹ́ làwọn oníṣẹ̀ṣe yìí dúró wọn, jẹ́jẹ́ wọn dúró, wàláhì tàláhì jẹ́jẹ́ wọn dúró. Wọn kì í tọ́ mùsùlùmí o. Èmi ò tí ì rí ìpéjọ wọn rí àbí sọ̀rọ̀ sí wọn rí tí wọ́n takò ẹ̀sìn Ìsìláàmù, tí wọ́n mọ̀rọ̀ wa bọnu, tí wọ́n mọ̀rọ̀ Ọlọ́run bọnu yẹn Allah, tí wọ́n mọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n mú bọnu, tí wọ́n mọ̀rọ̀ àwọn àáfàá bọnu. Èmi ò tí ì rí tí kì bá ṣe pé àwa mùsùlùmí yìí náà nìkan là máa ń sọ̀rọ̀ nípa wọn gbogbo gbà. Tẹ́ bá ní káàfáà mi ò ṣe wáàsí láàrin wákàtí 10, ó fẹ́ lè jẹ́ wípé ìpaná Adébọ̀rẹ́ yìí gangan ni ó jẹ́ major topic ọ̀rọ̀ rẹ̀, tó wá jẹ́ wípé a dùn nídùú wípé àfikásá pa wọ́n run. Ayé ètò òde òní ìsìn ọgbọ́n ló sì gbà, kò dàbí ayé jọ́hún tí wọ́n fi ọfà ìbọn àdálẹ́ra wọn káàkiri, kò dàbẹ́ ayé èdè ìsìn tí wọ́n bá gbé àdádání tó gbé bàdání tí fi ń léèyàn káàkiri pé dandan gbọ́dọ̀ change ẹ̀sìn, ìjọba ó change ẹ̀ mọ́ lọ́wọ́, o. Ọ̀tọ̀ ni tíjọba sọ ń pa rẹ̀, ọ̀tọ̀ ni tí wọ́n sọ pé ó ń ṣẹlẹ̀, ọ̀tọ̀ ni wọ́n ó pè láníyàn rẹ̀. Ni la fi ń pera wa sákìyèsí tọ́tọ́, la fi ń pera wa sákìyèsí tọ́ yẹ wípé ká má dogun lẹ̀ fa, ká má da ogun kalẹ̀ torí wípé ń bọ̀ lókè àwọn ládẹ́ẹ̀dẹ́ o. A lè fi agbára kankan máwọn ẹlẹ́sìn kankan kan darapọ̀ mọ́ ẹ̀sìn Islam. Mo kàn fẹ́ kíyàn ó yé gbogbo àwa mùsùlùmí, a ò lè fagbára mú wọn, a ò lè fi ipá ìyáká mú wọn wípé dandan báyìí túláàsì àfi kí wọ́n darapọ̀ mọ́ ẹ̀sìn Islam. A lè rí wọn mú dandan. Ẹ rí i pé mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà. Dẹ́ńkí la fẹ́ rí gbàǹbì wàhálà gan-an. N tá mọ̀ pé kò lè ṣeé ṣe, ẹni tó bá wù, tí wàásí wa bá wù, tí ṣèṣì wa bá wù, bá a ṣe ń jọ́sìn tó bá wù, ẹni yóò change ẹ̀sìn, yóò wẹ̀ sínú ẹ̀sìn Islam. Kò ń ṣe pé ká máa ṣe wáàsí ìpáǹle, wáàsí jàǹdùkú, wáàsí alákatakítí kápẹ́ náà ni ó wàá ṣẹ̀rù bà wọ́n tó fi máa wẹ̀ sínú ẹ̀sìn Islam. Rárá o, kò lè rí bẹ́ẹ̀. Ogun la fẹ́ fi dá sílẹ̀. Pẹ̀lú àwọn fọ́nrán kọ̀ọ̀kan tí mò ń rí lórí íńtánẹ́ẹ̀tì, ó ń jẹ́ pé ó gba àpérò, ọ̀rọ̀ mùsùlùmí gba àpérò gan, torí wípé ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn ń lọ, ibi tí àwọn alákatakítí inú ẹ̀sìn Islam tí wọ́n ń gbé ẹ̀sìn yìí lọ, Ọlọ́run má jẹ́ kí wọ́n yẹ̀yẹ́ àwa mùsùlùmí ni, Ọlọ́run má jẹ́ kí wọ́n yẹ̀yẹ́ ẹ̀sìn Islam, torí wípé iyì, ẹ̀yẹ, àlùbáríkà, àpọ́nlé tí ń bẹ fẹ́sìn Islam, tí ń bẹ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, tí ń bẹ fún gbogbo àwọn àfáà jàǹkànjàǹkàn nípa ká máa ṣe ìṣekúṣe wáàsí, ká máa sọ̀sọ́kúsọ wáàsí, ká máa mọ wáàsí gbé kalẹ̀ kí wọ́n máa tako àwọn ẹlẹ́sìn kejì, kí wọ́n máa porúkọ àwọn tí wọ́n gbà fún nínú ẹ̀sìn kejì, ká máa tako wọn, ká máa sọ pé irọ́ wọn gbé dání, à ń yẹ̀yẹ́ ẹ̀sìn wa ni. Èmi ń tẹnumọ́, ara wa gangan là ń yẹ̀yẹ́, torí wípé ẹ̀yin náà lẹ ti kà á nínú àlùkùránì fún wa wípé lakundinukum waliyadin, ṣe tiẹ̀ kí n ṣe tèmi. Mi mọ̀ bóyá correct bọ̀ bí ẹ ṣe máa sọ náà nìyẹn, torí mi ò kí ń sábà gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, bọ̀ pé a lè lajú kalẹ̀ ká máa wò kógun ọbẹ̀ kalẹ̀ ńlẹ̀ Yorùbá. A ò ní lajú kalẹ̀ ká máa wò yín ràn o, torí pé n tó múrò mi bẹ́wù kalẹ̀ tí irú ọ̀rọ̀ yìí ni wípé irú wa yìí gangan lẹ́ẹ̀mọ̀ kó lójú ogun. Àwa tá a já àfáà, tá a sì jọmọ kéwú, tá a sì jẹ́ fámílì ẹ̀yìn àfáà, gbogbo yìí bá ṣẹlẹ̀ tán, irú wa ilé ẹ̀kọ́ ṣàjọ. Mo fi Ànábì Muhammad mo fi ṣẹ̀rí, ẹ̀yin gangan ò ní múra pẹ̀lú ogun. Àwọn ọmọ tẹ́ ẹ dẹ̀ bínú bẹ́ẹ̀ sì bímọ tó pọ̀ tó, tí àfáà níyàwó 4, 5, 10 nulẹ̀, bẹ́ẹ̀ sì bímọ tó pọ̀ tó, kò sẹ́ni tí ó gbàdúrà kó gbébọn lọ́mọ ẹ̀ lọ́wọ́ ojú ogun yá. Àwa tá a ka kéwú tá a wá nídìílé àfáà yìí náà nílẹ̀ kọ́kọ́ ṣàjọ pẹ̀lú agídí wò láṣà lọ.
bí yẹn sá wọnú gbólóhùn bí bá pa kò ní bọ́ta padà fúrúùtù mélòó ló fẹ́ jẹ fúrúùtù mélòó gan ní ń bẹ lórí igi mọ́ gbogbo igi wọ́n ti fẹ́ gé fi ṣèlú tán nínú gbó èso mélòó ló fẹ́ rí jẹ ebi tó fi sá wọnú gbó yẹn tó lọ sá pamọ́ ebi ni ó lè wá sí ìgboro padà tọwọ́ yín ó fi tẹ̀ tẹ́ fi gbébọn lé lọ́wọ́ ìpogun yá ìṣológun ìdí rẹ̀ nìyẹn tó múrù mi yìí dìde tó múrù mi pariwo ẹ má tì wá sógun fa ẹ má dá wàhálà alẹ́ o ẹ má dá fìtínà alẹ́ yẹn àfa alákatakítì ẹ̀yin tó jẹ́ wípé ẹ ò rí nǹkan míì sọ mọ́ ẹ ò rí wàásí míì ṣe àfi kẹ́ ẹ máa fògún ṣe yẹ̀yẹ́ àfi kẹ́ ẹ máa fọbàtálá ṣe yẹ̀yẹ́ àfi kẹ́ ẹ máa fi èṣù ṣe yẹ̀yẹ́ àfi kẹ́ ẹ máa fi oríṣiríṣi àwọn tí oníṣẹ̀ṣe gbà fún tí wọ́n gbà wípé àwọn oríṣàdá tiwọn nìyẹn àwọn tó jẹ́ bí ànábì tiwọn nìyẹn àwọn tó jẹ́ èèyàn ńlá tí wọ́n ń sìn tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n ń kọ́sí wọn ò nìyẹn àwọn ẹni yìí ni à ń fi orúkọ wọn fi gbàdúrà sílédùmarè gẹ́gẹ́ bí gbàgbọ́ tiwọn tó lè jẹ́ pé àdúrà wọn fi ń gbà àwọn ẹni yìí lẹ́yìn mú bọnu lẹ́mọ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn ẹni yìí lẹ́yìn mú bọnu lẹ́mọ̀ pé wọ́n ń pèkúpè lẹ́mọ̀ fi wọ́n wé tí ọ̀dà àwọn oníṣẹ̀ṣe yìí bẹ̀rù wa gan fara tẹ̀yìn wọ́n bẹ̀rù mùsùlùmí o ẹ má jẹ́ ká tara wa kódà tó fi máwọn kìrìsìtẹ́nì gbogbo tí wọ́n bá ṣe láyé yìí tí ó dà wọn pẹ̀lú mùsùlùmí papọ̀ tí ó fi wá wojú ara wọn wọ́n máa ń sá fún un ni wọ́n ń bẹ ládùúgbò mi oníṣẹ̀ṣe láyé ìjọ wọn ń bẹ láyé òde òsínsìn wọn ò sí mọ́ pọ̀ kìrìsìtẹ́nì ló wà gbogbo tí kìrìsìtẹ́nì ọba wá ṣe láyé yìí wọ́n máa ń ro tàwa mùsùlùmí mọ́ wọn à ní fẹ́ ní tí wọ́n dáwọ́lé ní tí wọ́n ó ṣe tó jẹ́ wípé àwọn ò fi rojú pípọ́n àwa mùsùlùmí tó fi rojú pípọ́n ẹ̀sìn Islam wọ́n máa ń sá fún un ni so ẹni tí bá wá ń sá fún yàn ẹni tó ń sá fún yàn ń gbogbo ìgbà tó bẹ̀rù èèyàn tí ń sàpọ́nlé èèyàn bẹ́ẹ̀ náà làwọn oníṣẹ̀ṣe náà gbogbo ohun tó lè mú kí káwa pẹ̀lú wọn pàdé gbogbo ohun tó lè mú kí wàhálà ó ṣẹlẹ̀ láàrin àwa pẹ̀lú wọn wọ́n ń sá fún ni èmi ò tí ì rí bí wọ́n ti fẹ́ ṣe nǹkan kan wọn rí tí wọ́n wà lọ gbé sí ẹ̀gbẹ́ ilé àfáà tàbí ibi tí mọ́ṣáláṣí bá wà tàbí ibi tó ti lè fariwo tó lè fa wàhálà tó lè fa fìtínà èmi ò tí ì rí gbogbo nǹkan tí yìí kí wọ́n máa ṣe é rí káwá pé àwọn oníṣẹ̀ṣe ló tún bẹ̀rẹ̀ o àwọn ló tún ṣe wá o àwọn ló tún sẹ́yìn èmi ò tí ì rí àwa náà là ń tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu ibi tí wọ́n bẹ̀rù wá dé tí wọ́n ń sá fún wa kíjokíjo dé nípa bá a ṣe ń fi wọ́n tá à ń fẹ́ sí wọ́n ṣe yẹ̀yẹ́ bàbá ká píríìchì fún wọn tábà pè wọ́n sínú ẹ̀sìn ká pè wọ́n sínú ẹ̀sìn lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ ẹni tọ́lọ́run bá lóyún yóò gbọ́ wá sí wa yóò gbọ́ ẹni tọ́lọ́run bá ní yóò ronú pàwàdà nu wọn yóò ronú pìwàdà yóò wá darapọ̀ mọ́ wa nínú ẹ̀sìn Islam yìí wọ́n wẹ̀ sínú ẹ̀sìn Islam ẹ wà á nìyẹn bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá alákatakítí ò sí bẹ́ẹ̀ àwọn ń ṣe níṣe pé bí ẹ̀pọ̀ tí ẹ̀ yé mi bí àwa mùsùlùmí la pọ̀ jù Nàìjíríà yìí ni báwọn tó jẹ́ lágbára Nàìjíríà bí mùsùlùmí ni wọ́n ní àárín yẹn ò yé mi ó dàbí ẹni pé à ń mú un nímú wípé àwa lágbára wà lọ́wọ́ wa kò sí tí wọ́n lè fi wá ṣe ìmú tá à ń mú un nìyẹn tá a bá ń ṣe wá sí ń pa wọn náà a mọ̀ sí confidently pé kò sí ní tẹ́ fẹ́ ṣe dẹ́ àwọn òde lè gbà kán gbádùn Kùránì tiwa lọ́kùn ọ̀tọ̀ bọ̀ kò sí mùsùlùmí kan sáàfà kankan tó lè gbà nu gbogbo yín èmi ò kí ń sáàfà bọ̀ tẹ́ jẹ́ ká sòtọ̀rọ̀ kí oníṣẹ̀ṣe kan wá dúró níta gbangba kó wá gbé Kùránì dání kó máa tú sódì kó máa fi kọ̀ǹpìà wé ìṣẹ̀ṣe wọn yóò jẹyàn rẹ̀ ń su yóò jẹyàn rẹ̀ kò lè tọ́sẹ̀ kan tí ó fi rákò bá dábàá nísìnyí táwọn ọ̀wá lè ṣe fún wa tí wọ́n ń sá fún wa ńlá wa ń ṣe fún wọn a sì ní ẹ̀sìn àlàáfíà yẹn là ń sìn alẹ́sìn Islam kò sẹ́sìn tó lálàáfíà tó láyé pò ń lọ lálàáfíà jù pé kò tún sẹ́sìn lálàáfíà rẹ̀ pé tó dájú sáká bẹ́sìn Islam láyé yìí mọ́ èmi ò jáyan o èmi ò ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ṣé ìwà wa ìṣesí wa wáàsí wa ìsọ̀rọ̀ sí wa sọ fara pẹ́ bẹ́ẹ̀ wípé ẹ̀sìn Islam yìí nìkan àlàáfíà ń bẹ ńbẹ̀ kò sí bí ẹ̀sìn yòókù tí wàá tiẹ̀ wá ń bẹ bí ẹ̀sìn yòókù gan kò tó ti ẹ̀sìn Islam yìí ìwà wo dìtámì rẹ à ń fẹnu sọ pálàáfíà wà ní ẹ̀sìn Islam ni à ń fẹnu sọ ni ìwà wo gbé jáde ìwà tá à ń wù síra wa ìwà tá à ń wù sáwọn ẹlẹ́sìn kejì
ìwà tá à ń hù sáwọn aládùúgbò wa kò fi hàn ipá láàfíà tó tọ́ tó péye ń bẹ nínú ẹ̀sìn ìsìláàmù. Ẹnu lásán là fi ń sọ ọ́, kódà ká máa fẹnu sọ mọ́ kí wà wá gangan máa gbé jáde lọ́fẹ̀ẹ́ dáa jù. Ká máa fẹnu sọ mọ́ o wípé ẹ̀sìn alálàáfíà lẹ̀sìn ìsìláàmù. Ẹ jẹ́ kí àlàáfíà yẹn gangan kó hàn nù wá. Ẹ jẹ́ kí àlàáfíà yẹn gangan kó hàn nù gbogbo tá à bá ń ṣe nínú ayé. Ẹ jẹ́ kí àlàáfíà yẹn gangan kó hàn nínú bá a ṣe ń jọ́sìn. Ẹ jẹ́ kí àlàáfíà yẹn gangan kó hàn nípa àmúra wa, ìsọ̀rọ̀ sí wa, ìdarapọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́sìn yòókù, ìdarapọ̀ pẹ̀lú àwọn ará ìgboro. Ẹ jẹ́ kí àlàáfíà yẹn kó hàn nínú gbogbo ìṣesí wa yẹn. Kó máa jẹ́ wípé ẹnu lásán la máa fi pariwo ẹ̀sìn alálàáfíà ni but ìwà wa ọjọ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa bá ń ṣe wá sí náà bí kógun ó ṣẹlẹ̀ ní. Bí kógun ó ṣẹlẹ̀ ní nǹkan mi ò ní tì ṣẹlẹ̀. Àwọn mùsùlùmí yẹn máa kígbe pé ká sọ di jihadi ni. Jihadi tẹ̀ ń wí sẹ́kù àtẹ̀kọ́ ni. Sẹ́kù àti mọ́ínmọ́ín ni. Láyé ìgbà ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam tẹ́ni à ń fi ìbọn fàdá fọ̀kọ̀ léra wọn káàkiri. Sí kékeré lẹ pé ni. Òkú ń sùn lẹ́mẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń daláàbò ara sí tí ó wù àwa náà kọ́ wá ṣẹlẹ̀ ńgbà ayé tiwa nìyẹn. Ọlọ́run dẹ̀ wá sẹ́tù nǹkan gbogbo ẹ̀ bọ́ sí déédéé tán. Wọ́n dà ànábì gan ti fi gbàdúrà kó tó kú wípé kọ́lọ̀ má jẹ́ kíran mùsùlùmí kárí ogun mọ́ nílé ayé wa. Ṣùgbọ́n gbogbo òrìn tá à ń rìn àwọn oníṣẹ̀ṣe tá à ń kọwọ́ bọ̀ wọ́n lẹ́nu, tá à ń kọwọ́ bọ ìwé wọn, tá à ń sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n ń gbà fún. Ṣé ẹ rí i pé àwọn náà ti ta tán mọ́ wa lọ́wọ́ báyìí? Wọ́n ti ta tán mọ́ wa lọ́wọ́. Mo fi ń gbé wá fún wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan ká máa wò ó. Wọ́n ti ta tán mọ́ wa lọ́wọ́ o, because àgùntàn sún ìgbàgùntàn bá bẹ̀rù èèyàn tó sá kàn ògiri. Ẹ má jẹ́ ká tara wa, àgùntàn gan ó yíjú padà, wọn ló lè kàjọ àgbò gan lọ. Ẹni bá láyò dúró ẹni tó kù. Ìdí nìyẹn tí mi fi ń ṣàlàyé fún wa wípé ká ṣe jẹ́jẹ́ kí wàásí wa gbogbo tá à ń bá ń ṣe kó mọ́gbọ́n dání, kó mú làákàyè dání, kó mú àlàáfíà tó péye kó mú dání. Àwọn tó sì jẹ́ bàbá wa nú ẹ̀sìn tó já wọn agbẹ́sìngá ńláńlá gbogbo wa wọn ló dáa, ìṣesí wọn ló dáa, wàásí wọn dáa. Bọ̀ kò sí bí nǹkan ó ṣe dáa tó tààtún ní rí kàńdánù rẹ̀. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, bàbá mufti ìlú Ìwó. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí, bàbá mufti ìlú Ìwó. Èyí tá à ń jà sọ́tún jà tó sì ń pa tilẹ̀ mọ́mú Yínúsà ọjà gbó pé wọn ò ní rí yọ. Torí ẹ̀ lẹ́fìí dáṣẹ̀rí akọ̀túlẹ̀ ẹjọ́ nǹkan ló ti délẹ̀ yìí. Ntẹ́yànjú pọ̀. Ntẹ́yànjú ọ̀pọ̀ gan-an. Torí mo rí i pé iṣẹ́ yẹn ò tí ì ká wa lára tó. Iṣẹ́ mo fẹ́ làálẹ̀ yìí bàbá. Àwọn tí ń tako ẹ̀sìn Ìsìláàmù yìí, àwọn tá a ti tọ́ bọ̀ lẹ́nu torí pé kì í ṣàdédé pé wọ́n kàn dìde wọ́n ń tako ẹ̀sìn Ìsìláàmù. Ẹ jẹ́ ká sọ òtọ́rọ̀ níbi òtọ́rọ̀ wà. Kì í ṣe pé wọ́n kàn jí láàárọ̀ kùtùkùtù wọn ní ẹlẹ́sìn Ìsìláàmù làwọn máa bú. Allah làwọn máa bú, Muhammad làwọn máa fi ṣe yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam. Kì í ṣe pé wọ́n jí láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ ni wọ́n rò. Ìṣesí àwọn alákatakítí nínú ẹ̀sìn Islam, ìṣesí wọn, ìsọ̀rọ̀ sí wọn, ìtakò àwọn ẹ̀sìn yòókù ń ló bí gbogbo eléyìí síta, ń ló bí síta, ń ló pe gbogbo ẹ̀ síta. Ló fi wá sọ àwọn náà yìí pé kí ni bẹ́ẹ̀ bá pa àwọn lẹ́pà wọn, bẹ́ẹ̀ sì ń fẹ́ ṣe fún àwọn, bẹ́ẹ̀ sì ń ṣe fẹ́ sí àwọn yìí, àwọn náà gbẹ̀san padà. ń ló tó bí nìyẹn o, torí kò yẹ ká parọ́ tara wa. ń tó bí nìyẹn. Láyé ìjọ́un gbogbo eléyìí ó ṣẹlẹ̀, wọ́n ń bẹ̀rù gbọ́nsìn yìí ẹ̀rí pé láyé ìjọ́un tún yàtọ̀ sí sísìn. Ìjọba ló take over everything. Ṣe ẹnìkan ò lè yẹn nìkan jẹ àfi tẹ́ni ń bá dákẹ́ ló kù. Ẹnìkan ò lè yẹn nìkan jẹ o, ká tó wí pé ẹ̀sìn kan yẹn ẹ̀sìn kejì jẹ. Bí a bá ti ń ṣe wáàsí tá à ń pọ́ tá à ń sọ̀rọ̀ wọn gbogbo àwọn náà padà dá wáàsí tiwọn kalẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ tiwa náà. Bá a ṣe ń túwèé tiwọn yẹ́bẹ́yẹ́bẹ́ tá à ń gbọ̀n làwọn náà ó mú ìwé tiwa náà làwọn náà máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Ó wá ku ẹni tí ó gbà lọ́wọ́ wọn, àwa sì lára wọ ọ̀gbá yìí. Ara ìsìláàmù ọ̀gbá, ara mùsùlùmí ọ̀gbá. Ẹ má jẹ́ àtàrà wa, ara wa ọ̀gbá o. Ara wọn kan lára àwọn mùsùlùmí gan, ìkan lára àwọn àfáà ńlá jàǹkànjàǹkàn ilẹ̀ Yorùbá tí wọ́n gbé Kùránì Bíbélì síta gbangba, Bíbélì bí oríṣi 30
bí oríṣi 40 tí wọ́n gbé síta tí wọ́n ń sọ tí wọ́n ń compare and contrast tí wọ́n ń sọ àwọn àlébù inú bíbélì ni wọ́n làwọn fi ń ṣe tọ́pìkì tiwọn tíjọba ò sọ̀rọ̀ lórí wọn táwọn ẹgbẹ́ mùsùlùmí ò sọ̀rọ̀ lórí wọn táwa tá a jẹ́ mùsùlùmí gan tá a kí o gan tá a sọ̀rọ̀ lórí wọn wípé intense yìí tí ò ní fa wàhálà lọ́jọ́ iwájú tí ò ní fa fìtínà torí bí ẹ bá gbé báíbù tẹ gbéwèé fá tẹ ń tu yẹ́bẹ́yẹ́bẹ́ tí èsì pẹ́ sìn ti yín ni tẹ ń sọ pé báyìí lórí tọ̀hún lórí ìwà lórí ẹ̀yìn lórí tí ẹ̀ ń kọ̀ǹdẹ́mù gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ ẹ lè máa rí sọ́kà mi ọmọ gbà fún yín pé òótọ́ ni tẹ̀ ń sọ ẹ sì lè máa rí sọ́kà mi gan ọmọ change gan kódà pásítọ̀ lè paradà kó lóun di mùsùlùmí láti ibẹ̀ ọmọ ìjọ lè paradà kan láwọn gbẹ̀sìn ìsìláàmù láti ibẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ ìṣeéṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń kọ́ bọ̀wé tiwọn yẹn ṣé tí wọ́n bá gbèwé tiwa náà tí wọ́n máa ń kọ́ bọ̀ tí wọ́n ń tu yẹ́bẹ́yẹ́bẹ́ sára tiwa gbà á ara tiwa ò gbà á ara mùsùlùmí ò gbà á mùsùlùmí ni mí ara wa ò gbà bí tí wù kọ́ mọ́ ìdí nìyẹn lójú tèmi ọwọ́dàgbà tá à ń yan àwọn ẹ̀sìn yòókù jẹ gan ni wàláhì tàláhì sọ́bìláhì lásì láìláhìláwà bí ìgbà tá à ń yan wọn jẹ ni ntara tiwa ò gbà nítorí jẹ́ pé tí wọ́n bá ṣe nínú nǹkan bí 40 tá à ń ṣe sí wọn tí wọ́n bá lè dá ẹyọ kan padà fún wa ara wa ò gbà á ní kílẹ̀ ọ̀làná kílẹ̀ ọ̀lànà kó gbẹ́ni yẹn mi ẹwà nìyẹn àwa dẹ̀ ń ṣe fún wọn. Mo ti wo fíìmù kan náà rí bẹ́ẹ̀ tí mo pàdé ẹ̀ lórí Facebook tí wọ́n ń kọrin èmi gbọ́dọ̀ máa fẹ́ rú ẹnu mi kọrú orin yẹn nípa Jesus Christ Jésù ṣe kínní kò ṣe kí tí wọ́n fi ń kọrin tí wọ́n gbé máìkì sẹ́nu kò sóníṣẹ̀ṣe kò sí kìrìsìtẹ́nì tó lè dán wò lórí stéèjì bẹ́ẹ̀ ní tí wọ́n ń sọ yẹn kan máa sọ sáà nẹ́bí Muhammad tiwa náà sallallahu alaihi wasallam àwọn bò ní fẹ́ dán wò torí wọ́n mọrú àwọn èèyàn tí ń bẹnu ẹ̀sìn Ìsìláàmù a kàn ń pè lẹ́sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni ṣé wọ́n ọ̀pọ̀lọpọ̀ wa jọ mọ́ àlàáfíà ṣé ìwà wa sọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ wa àwọn tá ń pè ní alákatakítí àfáà yìí àwọn alákatakítí inú ẹ̀sìn yìí ṣé wà àwọn jọmọ́ wà àfáà àwa dẹ̀ ń ṣe sí wọn à ń ṣe sí wọn pé kò sí tí wọn ó ṣe agbára wọn ò ká wa ntọ́dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé bí mo ṣe ń wò agbára ilẹ̀ Nàìjíríà yọwọ́ mùsùlùmí ní tọ́ wà àárẹ̀ wa lágbára fẹ́ wà mùsùlùmí sì ní kọ̀ǹtró bẹ̀ díàfọ̀ gbogbo tí wọ́n wá dálẹ̀ tó wá jogun ẹ̀sìn sìn yìí àárẹ̀ wọ́n sọ̀pọ́tì bí yọ sọ̀pọ́tì torí ẹ̀sìn Ìsìláàmù so ẹ̀rọ máa bá àwọn yòókù wípé àwọn ò lẹ́ni tí ó sọ̀pọ́tì àwọn ń jẹ́ ká máa ríyàn jẹ sí fún wọn ọ̀nà tí mi gbà rò nù ẹlẹ́ẹ̀kejì ni pé mo tún rò wípé a pọ̀ jù wọ́n lọ wọ́n tún máa rò yẹn náà wípé wọ́n mọ̀ pọ̀ jù wá lọ bàbá ní á dá lẹ́sìn báyìí wọ́n bò wá pàbá ẹwà àárín yẹn bọ̀tà wá ń yàn wọ́n jẹ à ń sọ̀rọ̀ òdì sí wọn ìwé tiwọn à ń gbé ní síta láàrin ìta gbangba à ń tú yẹ́bẹ́yẹ́bẹ́ láì sí pa lọ fẹ́ kọ rẹ̀ ẹ lè gbàwé àṣẹ lórí ẹ lóòótọ́ ẹ lè gbàgbé ẹ lóòótọ́ bọ̀ tí wọ́n bá gbàwé àṣẹ lórí tiwa náà tí wọ́n kó àlùkùránì síta tí wọ́n kó àdìtì tí wọ́n kó àwọn tíra àwọn àfáà síta náà táwọn náà yẹn nàná rẹ̀ sára tiwa gbà ṣé ara tiwa ó gbà ń ló mú wa pariwo fa because n tí a bá ní lè tán ká má da kalẹ̀ n tí a bá ní lè tán ká má da kalẹ̀ ẹ̀mí àwa mùsùlùmí sì di a máa sọ̀rọ̀ nígbà tẹ́ pé àwa la nílé ayé àwa la lọ́run bá a ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn a máa jọ́ọ̀jì àwọn èèyàn a máa jọ́ọ̀jì àwọn ẹ̀sìn yòókù pé náà wọ́n wọ̀ bí ìgbà tó jẹ́ wípé àwa pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú Ọlọ́run jọ jókòó báyìí jọ tuntun tí wọ́n bá dájọ́ ni a ní confidence yẹn kọ́lọ̀ má jẹ́ kó fa confidence kó bá wa àwọn tá à ń pè náà wọ́n wọ̀ yìí náà wọ́n wọ̀ ẹ wo nǹkan rere tí wọ́n ń ṣe sílé ayé ẹ wo ká bẹ̀rẹ̀ látòrí ìfẹ́ ẹ wo ìfẹ́ tí wọ́n ní síra wọn la ilaha illallah rasulullah sallallahu alaihi wasallam kọ́lá kìí ṣe sára wọn nìkan béèyàn bá lọ chọ́ọ̀chì ń sìn tó bá àánú lọ síbẹ̀ pé nǹkan kan ń ṣe òun ò ní ìdìrànlọ́wọ́ wọn ò ní béèrè pé sìn wo ni tágbára wọn bá ká wọn ó ṣe fún tágbára wọn bá sì ká gbogbo tágbára wọn bá ká ń bẹ̀ wọn ó gbé tá à ń fojú rí tí wọn ò sì dáwọ́ ẹ̀ dúró tí ń ṣe dìdì sí yìí gan
tí wọ́n ń ranra wọn lọ́wọ́ tí ń ran àwọn ẹlẹ́sìn míì náà lọ́wọ́ ẹni ọba wù ní ọ̀pọ̀ òun darapọ̀ mọ́ wọn ò ní mú yàn túláàsì wípé darapọ̀ mọ́ wa. ẹ wo gbogbo àwọn nǹkan mèremère tí wọ́n ṣe kalẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí fóònù tá ń lò yìí gan kámẹ́rà. ẹ ká bẹ̀rẹ̀ látòrí rẹ̀ ìran wọn ló ṣe gbogbo ẹ̀. àwọn tá ń pè lẹ́lẹ́bọ̀ yìí tá ń pè wọ́n wọ̀ náà tá ń pè náà já ànámọ̀ gbogbo wọn wọ̀ ipe wọ́n ti tọrọ ayé wọn tó wọn lọ́rùn mọ́. gbogbo tí wọ́n wá ń ṣe kalẹ̀ tá ń lò yìí ńkọ́ gbogbo nǹkan tó dáa tá ń lò nílé ayé àwọn ni wọ́n ṣe gbogbo ẹ̀. àwọn ni wọ́n ṣe gbogbo ẹ̀ pátápátá tí ó ṣẹ́kù kan. tábà pọ́nra wa lé lókù ní 100% ká pé wọ́n ṣe 99 àwa náà ṣe 1% kí wọ́n lè nǹkan ẹyọ kan tá a ṣe yẹn. èmi ò tí ì rí nǹkan ẹyọ kan tí mo lè pa ṣe. seroplane lápá ṣe ni àbí mọ́tò lápá ṣe àbí machine lápá ṣe àbí kẹ̀kẹ́ lápá ṣe àbáwọn computers lóríṣiríṣi láwìpá ṣe. oríṣiríṣi àwọn nǹkan rere tí wọ́n ń ṣe kalẹ̀ yìí tí ń wúlò fún gbogbo àgbáyé tí ti pẹ́lẹ́sìn wọn nìkan. ẹ wo aṣọ oríṣiríṣi tí wọ́n ń ṣe tí wọ́n ń sẹ́ǹdì sílẹ̀ wa mélòó la lè ṣe tó lè yá bíi tiwọn tó lè dá bíi tiwọn. ẹ wà ní ẹ so gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká gbé yẹ̀wò but still náà gbogbo tí wọ́n ń ṣe yìí làwa ń lò. adẹ̀ tó ń kọ̀ǹdẹ́mù wọn pé kò sí bí wọ́n ti fẹ́ rìn iná jájá ànámọ̀ ni wọ́n wọ̀ ṣùgbọ́n gbogbo tí wọ́n ṣe làwa ń gbádùn rẹ̀. ẹni tá a ní yọ̀wọ̀ náà já ànámọ̀ tó seroplane kalẹ̀ ìlà ń gbò lọ Mẹ́kà. àwọn tá à ń fojú náà wò yí pé náà wọ́n wọ̀ kò sẹ́ni tí ó sì pẹ́ fún wọn. bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé aláràǹbarà tẹ́ fẹ́ kọ́ mọ́ṣáláṣí aláràǹbarà tí ò sírú rẹ̀ láyé àwọn náà wọ́n wàá kọ́. tẹ́ bá fẹ́ fi títì patú tẹ́ ṣe bíríìjì àwòyánú bẹ́ẹ̀ àwọn yìí náà ni wọ́n ń ṣe. kò sí ẹ̀dá mi tó tún ṣe lórí ilẹ̀ yẹ̀pẹ̀ yìí náà láàrin àwọn kírísítẹ́nì àtòníṣẹ̀ṣe yìí náà ni. tẹ́ bá fẹ́ kọ́ ilé tó lámìlaka nú ayé tí gbogbo èèyàn máa wò wípé ṣe lélẹ́yìn ni àbí ẹ gbé kalẹ̀ àwọn méjèèjì náà ni wọ́n ń ṣe. gbogbo nǹkan oríṣiríṣi tó wúlò fún ilé ayé tó wúlò fún gbogbo wa pátápátá tó wúlò fẹ́sìn gan tí ẹsẹ̀sìn wọn nìkan gbogbo ẹ̀sìn pátápátá tó wúlò fún gbogbo sí ọwọ́. ẹ wo oríṣiríṣi irinṣẹ́ tí wọ́n ṣe fún sí ọwọ́ kọ̀ọ̀kan. ẹ wo oríṣiríṣi ẹ tó wo kọ̀ǹpútà tí wọ́n gbé kalẹ̀ fóònù tí wọ́n gbé kalẹ̀ ń sìn yìí ó lójú iṣẹ́ tí kọ̀ǹpútà fẹ́ tí ò wúlò fún láyé tá a wà yìí. àwọn náà wọ́n ṣe gbogbo ẹ̀ kalẹ̀. àwa sì wò wọ́n sùn kò sí ní tá a lè fi wọ́n wéjú wípé wọ́n wọ náà yìí náà lọ. káti ẹ̀pọ̀ wá wà ní àlùkùránì náà èmi ò pọ́wọ́ èmi ò pé kò sí o. èmi ò pọ́wọ́ ń bẹ̀ èmi ò pé kò sí torí mi ò ká ní ìsìn máa túmọ̀ rẹ̀. ṣùgbọ́n àwọn táwa ń wò yìí pé iná wọn wọ̀ yìí gbogbo tí wọ́n wá ṣe kalẹ̀ táwa ń lò tààràn kankan mọ́ tá à ń lò yìí bó la fẹ́ ṣe àárín yẹn sí torí wọ́n lẹ́ni tó gbé polájò kì í solè bẹ́ẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀. ẹ̀dọ́lọ́run ti kọ́ pé náà wọ́n wọ̀ wọ́n ṣe aeroplane kalẹ̀ àwa ń lò aeroplane oríṣiríṣi wọ́n ṣe kalẹ̀ tá à ń lò mọ́tò oríṣiríṣi ni wọ́n ṣe kalẹ̀ tá à ń rà tá à ń gùn ọ̀sáàfà jàkànjàkàn ńlá kan sì jókòó wọn ní mọ́tò ńlé máṣíìnì náà bẹ́ẹ̀ náà kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ náà wo tírèènì náà tá a bá lẹ́rù tá a fẹ́ kó lọ bí ó jìnnà ńlú kejì tí tírèènì bá ti gbabẹ̀ á lọ rélùwé station á lọ lódù ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀wà àárín yẹn oríṣiríṣi nǹkan mèremère tí wọ́n ń ṣe sínú ayé tó wá jẹ́ pé kò sí ní tá a fi ń san wọ́n lẹ́sàn-án ju wípé iná yìí náà wọ́n sáwọ̀ sáá iná yìí náà ni iná ni àwọn sì ni wọ́n fẹ́ràn ara wọn kalẹ̀ yìí àwọn ni wọ́n fẹ́ràn ara wọn kalẹ̀ yìí òyìnbó ò lè wá nàìjíríà ń sìn kókó sọnù sí nàìjíríà yìí wọ́n jẹ nàìjíríà run ibi èèyàn wọn bá wà wọ́n wá wọn káàkiri ni èèyàn wọn ò kí ń sọnù ibi tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dé ibi tíjọba wọn sì nífẹ̀ẹ́ wọn dé ẹ wo ohun tọ́da tíjọba ń ṣe sílùú tiwọn ṣe bí mùsùlùmí lọ́pọ̀ jù lórílẹ̀‐èdè yìí àwa náà kọ́ la fẹ́ pọ̀ jù létò ìṣèjọba ni ṣé àwa sì ń tọ́da bíi tiwọn ṣe báwa ń kó tiwa à ń kó lọlẹ̀ wọn à ń lọ kó pamọ́ ni ẹ wo bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn wọ́n nífẹ̀ẹ́ ìlú wọn wọ́n nífẹ̀ẹ́ gbogbo aráàlú pátápátá wọn ìjàfápò ara wọn nìkan tá a bá sì wò lọ tá a wò bọ̀ àwọn oníṣẹ̀ṣe
àwọn kìrìsìtẹ́nì yìí ló kún gbogbo orílẹ̀-èdè tí gbogbo wa ń sá lọ yìí. Gbogbo orílẹ̀-èdè tá à ń sá lọ táwọn ti làmìlaka nínú ayé tán ti lù ú yọ nínú ayé, àwọn orílẹ̀-èdè àwọn kìrìsìtẹ́nì yìí náà ni àtúnṣẹ̀ṣe ni wọ́n ń gbà wálẹ̀. Gbogbo àwọn tí ń jí owó wálẹ̀ ibẹ̀ náà wọ́n ń kó lọ, tí wọ́n ń lọ ra lílọ̀ tí wọ́n ń ralẹ̀, tí wọ́n ń ṣe tọ́da bẹ́ẹ̀, tí wọ́n ń yan àwa jẹ, tó jẹ́ pé mùsùlùmí náà lọ́pọ̀ jù nu gbogbo wọn, kìrìsìtẹ́nì lọ́pọ̀ jù nu gbogbo wọn, oníṣẹ̀ṣe náà ń bẹ ń bẹ. Àwa ará wọn yìí ń bá sọ̀rọ̀ mọ́, àríwá sí rere ṣe fún wọn bí wọ́n ṣe tún orílẹ̀-èdè yìí ṣe. Àwọn oníṣẹ̀ṣe ńlá wá fèsì pé àfisàkátà pa wọ́n rẹ́. Gbogbo àwọn tó ti pa wá sáyé tẹ́ ń débi kalẹ̀, tẹ́ ń dá wàhálà kalẹ̀ sínú ayé láwọn olóṣèlú wa, kò sí wàásì kankan tẹ́ rí ṣe fúnru wọn. Ẹ̀rù bá ń bà yín, ẹ̀rù ìbọn ń bà yín, ẹ̀rù ẹ̀wọ̀n ń bà yín. Àwọn tó yẹ kẹ́ ẹ bá wí kí wàásì yín ó dùn la wọ́n máa gbé yín lẹ́yọ kọ̀ọ̀kan kí gbogbo àwọn aráàlú ká dìde mọ́ yín wípé kò sí nǹkan kan tí wọ́n fi yín ṣe, kó fi yín kalẹ̀, wàásì yín ò lọ́bẹ̀. Àfàwọn oníṣẹ̀ṣe yìí ṣá, àfàwọn oníṣẹ̀ṣe lórógo bébí ṣe ń pa wá tó yìí. Ẹ̀yin rántí bí bẹ́ẹ̀ ṣe wàásì fúnjọba tí wọ́n ṣètò tí gbogbo ìlú ọdẹ́rọ̀, owó epo tó lo òkè gógógó tó da gbogbo nǹkan rú yìí, bẹ́ẹ̀ ṣe wàásì fún wọn, bẹ́ẹ̀ ṣe mítìn tẹ́ kóra yín lọ bẹ̀, tí wọ́n mọ̀ wípé yes àwọn àfáà mùsùlùmí lóde yìí, àwọn náà wọ́n pọ̀ jù lórílẹ̀-èdè yìí, tẹ́rù ọmọ bà wọ́n. Gbogbo àwọn nǹkan tí ọ̀dà tí wọ́n ń ṣe, tẹ́rù ọmọ bà wọ́n àti ṣe, tí wọ́n mọ yíwọ́ rẹ̀ padà. Àwọn ò rí gbogbo yìí ń ṣe, àfi ká paná àwọn ẹgbẹ́ Adébóyè náà la fẹ́ parẹ́, àwọn kìrìsìtẹ́nì la fẹ́ parẹ́ tí ọ̀dẹ̀ lè ṣe é ṣe láyé. Ìyín tó dayé àtúnwá láyé ìgbà Nábì Muhammad sallallahu alaihi wasallam, síbẹ̀ náà lẹ́fi ṣe wáàsí. Wọn ò rí parẹ́, wọn ò rí wọn parẹ́ náà, wọn ò rí wọn parẹ́ rárá. Ṣé láyé ìgbà tó fi wá wà nílẹ̀ tó fi wà lórílẹ̀-èdè yìí sí yìí lẹ́wà lẹ́pa ẹnìkan run? Só ṣeé ṣe? Àwọn tó yẹ ká mójútó àmójútó wọn, àwọn ìjọba tí ń ṣe wá báṣubàṣu rédèrèdè yìí tó yẹ ká mójútó wọn, mójútó wọn rárá o. Ẹ̀rù bá ń bà yín ẹ kàn halẹ̀ ni, ẹ̀rù ń bà yín, ẹ lè déwájú wọn, ẹ lè ṣe wáàsí tí ó bá wọn wí. Ẹ̀yin ẹ wo bàbá wa olóògbé Alhaji Muyideen Ajani Bello, Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá yìí. Bàbá yìí a sọ pàtó, bàbá yìí ń bá àwọn ìjọba sọ̀rọ̀. Wọ́n ti gbé bàbá láìmọye ìgbà tí wọ́n gbé bàbá lọ kóòtù tí bàbá ń borí wọn. Mélòó nuru yín ló lè ṣe gbogbo tálájì yìí ń ṣe? Mélòó ru yín ló lè ṣe? Iná Adébọlẹ̀ yín fẹ́ parẹ́ ń ti yín. Àbí àwọn kìrìsìtẹ́nì ẹ̀ náà wọ́n fún wa lọ́mọ, àwọn oníṣẹ̀ṣe ṣe báwọn kọ́ wà nílẹ̀ Yorùbá yìí, ṣe báwọn wọn ni ẹ dálẹ̀ Yorùbá kalẹ̀. Ìgbà wọn gbẹ́sìn Christianity dé, ṣe bára wọn ló di Christians. Ìgbà tí wọ́n gbẹ́sìn Islam dé, ṣe bára wọn ló di Mùsùlùmí. Àwọn làwọn fèsì ń sìn yìí lálápá wọn rẹ́. Kí ló tà lọ lóyìnbó ká lápá wọn rẹ́? Ṣe báwọn ni ẹ ń ṣe aeroplane, ṣe báwọn ni ẹ ń ṣe handset tá ń lò yìí, ṣe báwọn ni wọ́n ń ṣe mọ́tò, oríṣiríṣi nǹkan mèremère tí wọ́n ń ṣe báwọn ẹlẹ́bọ àwọn kìrìsìtẹ́nì náà ní ń ṣe báwọn ló ń ṣe. Ẹ ṣe lọ́la ẹ lọ Amẹ́ríkà, ẹ lọ pa Amẹ́ríkà rẹ́ náà, ẹ lọ London kẹ lọ pa wọ́n rẹ́ bẹ́ẹ̀. Àwọn tí ilẹ̀ Yorùbá yìí lágbára yín ká, àwọn ìjọba tí hàn wá lè mọ̀ ẹ fi wọ́n kalẹ̀, ẹ dọ̀rẹ́ wọn, ẹ dọ̀rẹ́ olóṣèlú pátápátá. Sẹ́rù pa àgọ́ ni, àgọ́ náà, àgọ́ ìjọba ní kẹ́ ẹ fèsì, ìjọba ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ o. Àwọn ẹ̀rẹ̀ rí pé àwọn oníṣẹ̀ṣe tẹ̀ ń takò yìí gangan, àwọn gan ti ta tán pẹ̀lú yín. Màá fi fídíò kan hàn wá. Torí tá a bá léèyàn títí tá a lé tó bá sọ àwọn ènìyàn náà ló dùn ó, wọ́n á yíjú padà, wọ́n gbèjà ara wọn, wọ́n àbí wọn ọ̀pọ̀, wọ́n gbèjà ara wọn, wọ́n gbèjà ara wọn o. Torí nígbà tá a bá rí nǹkan míì ṣe mọ́ tẹ́ pé tiwọn la wá rí mú gbọ́,
inú ẹ̀sìn Islam gan ti ń dàrú ẹ̀ tíráyà ti tún gbogbo ẹ̀ ṣe kí gbogbo ó tó gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n dá kalẹ̀ tí wọ́n ń takora wọn tí wọ́n rójútu ara wọn wá ọ̀nà láti tún yẹn ṣe wọ́nà láti tún ṣe náà ṣùgbọ́n àwọn ẹlẹ́bọ yìí lẹ́yìn fẹ́ parẹ́ àwọn ẹlẹ́bọ náà lè ta tán pẹ̀lú yín ó fẹ́ jẹ́ ká lọ tẹ̀lé mi ká lọ wo fídíò kan èmi kàn ń pàkíyèsí wa sí ni o mò ń pàkíyèsí wa sí nítorí wípé n táwọn alákatakítí inú wa n tí wọ́n ń fà lẹ́sẹ̀ Ọlọ́run má jẹ́ ká rógun rin Ọlọ́run má jẹ́ ká rógun Ọlọ́run má jẹ́ ká rí wàhálà má jẹ́ ká rí fìtínà òótọ́ sì ni ò sí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọn yìí ẹ̀sẹ̀ àláfíà ẹ̀sẹ̀ àláfáà yìí là ń wí sẹ́rìn tí wọ́n yìí jọmọ́ sọjọmọ́ ẹ jẹ́ ká lọ wo fídíò yẹn ká gbọ́ tí àwọn oníṣẹ̀ṣe náà ń sọ ẹ jẹ́ ká lọ gbọ́.